ọ̀rọ̀ Abdulrahman tí wọ́n fẹ̀sùn kàn pó pa Fúsàmà tún ti gba bòmíì yọ. Ẹ wá gbọ́ irọ́ bàǹtàbàǹtà t'Abdulrahman pa nílé ẹjọ́ lánàá òde yìí. Ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́ o, Ìlọrin ò kì í pààyàn o. Ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́, Ìlọrin ò kì í pààyàn o. Ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́, Ìlọrin ò kì í pààyàn. Ẹ dákun ẹ má bà Ìlọrin jẹ́, Ìlọrin ò kì í pààyàn. Ẹ dákun ẹ má bà ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé onírúurú àwọn ọ̀rọ̀ ní ti ń jà ràìnràìnràìnràìn lórí ọ̀rọ̀ Abdulrahman alápatà tí wọ́n ní wọ́n fẹ̀sùn kàn pó pa Ayétúndé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti sọ ṣáájú, àmọ́ eléyìí tó tún wá ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá òde yìí ó mà tún kà mọ́mọ́. Ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi, ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o, torí ibi tọ́rọ̀ yìí ń lọ báyìí o kò yẹ nìkan kan mọ́ ara bí ti ń wò mọ́. Ọ̀rọ̀ òun ti fọ́jú pọ̀, ó ti lọ́jú pọ̀, bẹ́ẹ̀ náà ló dojúrú tí ò kàn tiẹ̀ gbàgbé kankan yé wa mọ́. Onírúurú rọ́, onírúurú múlẹ̀ ni Abdulrahman bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ báyìí o nílé ẹjọ́. Ẹ wò ó, ẹ má jẹ́ ń dènà pẹ́nu, ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan kẹ́ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún, gbogbo ohun tá a ṣètìlẹ́ fi jó, gbogbo ohun tí Abdulrahman sọ nílé ẹjọ́ pátápátá lánàá òde yìí, gbogbo ẹ̀ mo bá yín gbé wá níbí ìbà. Ó kún fọ́fọ́, ó kún bámbám ni. Ẹ bá wọn nǹkan fìdílé kẹsì bá ń rí dájú pé ẹ wo fọ́nrán yìí tí ó fi dé parí gbọ̀n ni o, torí pé kí ni nǹkan kí sẹ́sẹ̀ ràgó. Tó bá yẹ pé ìgbà ọkọ̀ tí ń rèé tẹ̀ ń balẹ̀ sórí ìkànnì yìí tẹ̀ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é, òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé láì wá dènà pẹ́nu. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Gbogbo ẹ̀yàn ayé ẹ wá gbọ́ bí Abdulrahman bó ṣe defend ara rẹ̀ ní kóòtù lónìí lórí ikú tó pa Hafsat Lawal. Ó dà pé orí ọmọ Abdulrahman yìí ó ti ń yí sórí pé múgù ní gbogbo wa ni. Ẹ wá gbọ́ bó ṣe defend ara rẹ̀ ní kóòtù lónìí. Abdulrahman ò ní kúure. Ẹ gbọ́ bó ṣe defend ara rẹ̀, ẹ gbọ́. Níbi ìdájọ́ níbi ìgbẹ́jọ́ ẹ̀sùn ìpààyàn tí wọ́n fi kan Abdulrahman Bello àtàwọn afurasí mẹ́rin míì ṣe ń tẹ̀wájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara lónìí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025. Abdulrahman Bello àtàwọn afurasí ọ̀daràn yòókù farahàn níwájú onídàájọ́ ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara, onídàájọ́ Anna Olúṣọlá Àjàyí. Níbi ìgbẹ́jọ́ tó wáyé lónìí ni wọ́n ti fún àwọn afẹ̀sùnkàn ọ̀hún láàyè láti rojọ́ nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n. Nígbà tó ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ tomijé lójú, Abdulrahman Bello sọ pé ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tí ń ṣe ọjọ́ eléyìí tí olólùfẹ́ òun Hafsat Yétúndé Lawal ṣe àbẹ̀wò sóhun nílé òun tóun gbé ní agbègbè Olúńládé nílùú Ìlọrin. Ó ní gbàrà tó dé òun lòun kọ́kọ́ ra búrẹ́dì àti fanta láti fi ṣe lálejò, ṣùgbọ́n tó sọ fún òun pé òun ní àìsàn ọgbẹ́ inú ìyún ọ́sà tóun ò sì ní lè jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀, èyí tó sì mú kí òun lọ bá ra ìrẹsì ní gbajúgbajà ilé oúnjẹ kan. Ó ní lẹ́yìn tí òun ra oúnjẹ òun dé, òun làwọn méjèèjì jọ jẹ táwọn sì tún padà bára àwọn lò pọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì. Ó ní ṣùgbọ́n lákòókò tí òun fi ní ìbálòpọ̀ pẹ̀lú Hafsat ni òun fura sí pé ó ń ṣe èsúkè, eléyìí tí òun sì wò pé àìsàn tó ti sọ pé ó ń ṣe òun tẹ́lẹ̀ òun ló tún dé sí lára, eléyìí tó mú kí òun jáde ṣé ń gbọ́? Ramoni sọ wípé nígbà tóun bá Hafsat sùn lọ́wọ́ lòun nọ́tìsì wípé Hafsat ó ń ṣe ìsúkè. Ẹ máa gbọ́ irọ́ burúkú, irọ́ fò tọmọ lórí burúkú ìfẹ́ máa pa fún wa. Ọmọdé yìí ó fẹ́ máa mú wa ṣeré, ó fẹ́ máa forí wa play game. Ó ní kú Abdulrahman. Ó nígbà tí òun bá Hafsat sùn lọ́wọ́ òun lòun rí pé Hafsat ó ń ṣe ìsúkè. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ nìṣó o, ẹ máa gbọ́ o. Ti inú yàrá táwọn méjèèjì jọ wà lọ sí pálọ̀ láti lọ wo báàgì rẹ̀ bóyá ó mú ìhélà dání. Ó ní ìgbà tóun tú báàgì rẹ̀ tóun ò sì rí ìhélà tóun fi lè dóòlà ẹ̀mí rẹ̀, òun lòun sáré lọ sí ilé ìtajà oògùn òyìnbó kan nítòsí níbi tóun ti padà lọ ra ìhélà.
tóun fẹ́ lò láti fi dóòlà ẹ̀mí rẹ̀. Ó ní ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fóun bí òun ó ṣe darí padà délé lòun bá òkú Afúsọ̀ Lawal Yétúndé lórí ibùsùn òun. Ó ní òkú olólùfẹ́ òun tóun ó rí ló mú kí jìnnìjìnnì bo òun débi pé òun ò mọ nǹkan tó kù láti ṣe mọ́. Ó ní. ṣé iná gbọ́ irọ́ burúkú? Ó ní nígbà tí òun lọ ra ìyélà wá lòun wá dé lòun bá òkú Afúsá. ṣé ń gbọ́ irọ́ òfò? ṣé ń gbọ́ irọ́ òṣì tó lórí burúkú yìí ń pa? ẹ máa gbọ́ wẹ̀ nìṣó. Èrò àkọ́kọ́ tó kọ́kọ́ wá sóun lórí ni pé òun rántí ọjọ́ táwọn méjèèjì jọ lọ rí bàbá Afúsọ̀ eléyìí tí bàbá rẹ̀ sì kọ̀ jálẹ̀ pé òun ò lè gbà kóun fẹ́ Afúsọ̀ torí pé òun ò lọ léèwé. Ó ní bó ṣe jẹ́ pé Afúsọ̀ ti fìgbà kan rí gba òun nímọ̀ràn wípé kóun lọ gba fọ́ọ̀mù NAPTEP láti fi kọ ìdánwò eléyìí tó lè mú òun náà lọ sílé ẹ̀kọ́ gíga, wípé tí bàbá òun bá ti gbọ́ pé òun wà nílé ẹ̀kọ́ gíga yóò gbà kí òun lè fẹ́ Afúsọ̀. Ó ní ìrònú òun ló wá sórí òun wípé tí bàbá Afúsọ̀ bá lè wá gbọ́ pé ọmọ rẹ̀ ó ti kú sínú yàrá òun. Ó ní èyí ló sì mú kóun bọ́ síta tóun sì ń sunkún káàkiri. Ó níbi tóun ti ń sunkún kiri lòun ti tajú ríbì kan tí wọ́n ti ń ta ọtí líle tóun sì padà rà á tóun mú. Ó ní lẹ́yìn tí òun mu ọtí líle ọ̀hún tán lòun padà lọ wo olólùfẹ́ òun nínú yàrá tóun sì padà yọ àdá àti ọ̀bẹ sí i láti kún wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́mọ dànù pẹ̀lú bí òun ṣe lérò wípé ó wúwo fóun láti gbé, wípé kíkún wẹ́lẹ́wẹ́lẹ́ ní ó rọrùn fóun láti lè da òkú ẹ̀ nù ẹnìkan kan ò sì ní mọ̀. Ó ní lẹ́yìn tóun kún tán tóun sì dànù òun sá lọ sí ilé mọ̀lẹ́bí òun. Ó tó wá dé pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ó tẹ òun Abdulrahman Bello. Ó ní kò ṣàìtún wá pàrọwà sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara wípé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù eléyìí tí wọ́n kó papọ̀ mọ́hùn. Níbi ó tún ṣe sọ níwájú ilé ẹjọ́ wípé àkóbá lásán ni wọ́n mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bí òun ṣe kun ọ̀rẹ́bìnrin òun wẹ́lẹ́wẹ́lẹ́ òun nìkan lòun ṣe é, tó sì pàrọwà sí onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí pé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù tí wọ́n kó papọ̀ mọ́hùn. Ní báyìí náà onídàájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí ni wọ́n wá ti mú ọjọ́ keje oṣù keje fún ìtẹ̀síwájú gbígbọ́ ẹjọ́ ọ̀hún. Bí ìròyìn ọ̀hún bó bá tún ṣe ń lọ etí yín ò ní di sí níkànnì rédíò Emirates nílùú Ìlọrin. ẹ̀yin èèyàn ẹ mọ̀ kó tó yà mí lẹ́nu jù ni wípé Abdulrahman sọ ní kóòtù wípé òun ti tẹ̀lé Afúsá lọ sọ́dọ̀ bàbá rẹ̀. Bàbá Afúsá dẹ̀ sọ wípé òun ò lè gbà kó fẹ́ Afúsá torí pé Abdulrahman ò kàwé. Ibẹ̀ yẹn I'm very very surprised. Nígbà tí Abdulrahman wá sọ wípé nígbà tóun lọ ra ìyélà tóun dé lòun bá òkú Afúsá. Ó yá kí ló dé tó fi gé ọwọ́ Afúsá pamọ́? Why tó gé ọwọ́ rẹ̀ pamọ́? Ọwọ́ rẹ̀ tó gé yẹn kí ló fẹ́ fi ṣe? Ṣebí gbogbo ara rẹ̀ ló lọ dànù, ó lọ da gbogbo ara ẹ̀ nù. Why tó tọ́jú ọwọ́ ẹ̀? Why tó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú ibi kan kalẹ̀ tí ó bá kí ṣe pé bóyá ó ní kankan láti fi ṣe? Irú orí burúkú ni bàbá yìí náà ń pa fún wa lónìí. Ẹ̀yin náà ẹ tún gbọ́ ẹ máa gbọ́ o. Níbi ìgbẹ́jọ́ ẹ̀sùn ìpààyàn tí wọ́n fi kan Abdulrahman Bello àtàwọn afurasí mẹ́rin míì ṣe ń tẹ̀wájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara lónìí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025 Abdulrahman Bello àtàwọn afurasí ọ̀daràn yòókù farahàn níwájú onídàájọ́ ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara onídàájọ́ Anna Olúṣọlá Àjàyí. Níbi ìgbẹ́jọ́ tó wáyé lónìí ni wọ́n ti fún àwọn afẹ̀sùnkàn ọ̀hún láàyè láti rojọ́ nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n. Nígbà tó ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ tomijé lójú Abdulrahman Bello sọ pé ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tí ń ṣe ọjọ́ eléyìí tí olólùfẹ́ òun Afúsọ̀ Yétúndé Lawal ṣe àbẹ̀wò sóhun nílé òun tóun gbé ní agbègbè Olúńládé nílùú Ìlọrin. Ó ní gbàrà tó dé òun lòun kọ́kọ́ ra búrẹ́dì àti fanta láti fi ṣe lálejò ṣùgbọ́n tó sọ fún òun pé òun ní àìsàn ọgbẹ́ inú ìyún ọ́sà tóun ò sì ní lè jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀.
èyí tó sì mú kí òun lọ bá ara ìrẹsì ní gbajúgbajà ilé oúnjẹ kan. Ó ní lẹ́yìn tí òun ra oúnjẹ òun dé, òun làwọn méjèèjì jọ jẹ táwọn sì tún padà bára àwọn lò pọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì. Ó ní ṣùgbọ́n lákòókò tí òun fi ń ní ìbálòpọ̀ pẹ̀lú Afusọ ni òun fura sí pé ó ń ṣe èsúkè, eléyìí tí òun sì wò pé àìsàn tó ti sọ pé ó ń ṣe òun tẹ́lẹ̀ ọ̀hún. ṣé ń gbọ́rọ̀ wèrè onígbà tóun bá sùn lọ́wọ́ lòun rí pé Afusa ń ṣe ìsúkè. Afusa ń ṣe ìsúkè, olórí burúkú ni bàbá yìí. Ó nígbà tóun bá sùn lọ́wọ́ lòun rí pé Afusa tó ń ṣe ìsúkè. Lẹ́yìn tó wá ń ṣe ìsúkè ńkọ́ kí lòun wá ṣe? Ẹgbẹ́ kan tó sọ pé òun lọ ṣe o, ẹgbẹ́ kan tó sọ pé òun lọ ṣe. Òun ló tún dé sí lára, eléyìí tó mú kí òun jáde láti inú yàrá táwọn méjèèjì jọ wà lọ sí pálọ̀ láti lọ wo báàgì rẹ̀ bóyá ó mú ìhélà dání. Ó ní òun wá jáde láti inú pálọ̀, òun wá lọ wo báàgì Afusa bóyá ó mú ìhélà dání. Ṣé Afusa ní asthma tẹ́lẹ̀ ni? Ṣó ní asthma ni? Asthma òun ni wọ́n lo ìhélà fún. Asthma ni wọ́n lo ìhélà fún. Ṣé Afusa ti ní asthma tẹ́lẹ̀ tó fi dín pé ó fi sáré lọ wo báàgì ẹ̀ pé bóyá òun máa rí ìhélà ń bẹ̀? Ó wá ní nígbà tóun lọ wo báàgì ẹ̀ tóun wá rí ìhélà ń bẹ̀ lòun fi wá lọ ra ìhélà níta. Ẹ máa gbọ́ o, ó lóun lọ ra ìhélà níta. Tóun tú báàgì rẹ̀ tóun ò sì rí ìhélà tóun fi lè dóòlà ẹ̀mí rẹ̀, òun lòun sáré lọ sí ilé ìtajà oògùn òyìnbó kan nítòsí níbi tóun ti padà lọ ra ìhélà tóun fẹ́ lò láti fi dóòlà ẹ̀mí rẹ̀. Ó ní ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fóun bí òun ó ṣe darí padà délé lòun bá òkú Afusọ Lawal Yetunde lórí ibùsùn òun. Ó ní òkú olólùfẹ́ òun tóun ó rí ló mú kí jìnnìjìnnì bo òun débi pé òun. Ṣé ń gbọ́? Ó ní kóun tó lọ ra ìhélà dé lòun ti bá òkú olólùfẹ́ òun. Olórí burúkú ni ẹ́. Olólùfẹ́ òun ló pánpakúpa. Olólùfẹ́ òun ló gé ọwọ́ rẹ̀ tó fẹ́ lò ó ní kúre. Eléyìí ó fẹ́ máa gbá géèmù fún wa. Ó fẹ́ máa dúró pé òun kọ́ lòun pa Afusa, yàrá ìyá irọ́ dẹ̀ ni òun ló pa. Òun ló pa. Ẹjọ́ kúrẹ̀ ló máa dá fún ẹ. Ó máa padà pa ọ́ náà ni, kò síbi tó fẹ́ lọ, kò síbi tó fẹ́ sá lọ. Kò sí ẹjọ́ tó lè rò. Justice will be served. Yes. Kò bá jẹ́ ọdún 3 sóní, kò bá jẹ́ ọdún 5 sóní, justice will prevail. That's the confirmed truth. Ẹ máa gbọ́ níṣó. Ó wá ní nígbà tóun lọ ra ìhélà yẹn kóun tó dé lòun ti bọ́ òkú Afusa. Ibẹ̀ ni jìnnìjìnnì ti wá bọ̀ òun. Òun wá jáde níbi tóun ti wá rìn káàkiri lòun ti wá rí ibi tó ti ń ta ọtí líle. Òun wá lọ ra ọtí. Nígbà tó wá ra ọtí tán ẹ máa gbọ́ bàbá yìí gan ó ya wèrè. Òun nǹkan tó kù láti ṣe mọ́. Ó ní èrò àkọ́kọ́ tó kọ́kọ́ wá sóun lórí ni pé òun rántí ọjọ́ táwọn méjèèjì jọ lọ rí bàbá Afusọ, eléyìí tí bàbá rẹ̀ sì kọ̀ jálẹ̀ pé òun ò lè gbà kóun fẹ́ Afusọ torí pé òun ò lọ léèwé. Ó ní bó ṣe jẹ́ pé Afusọ ti fìgbà kan rí gba òun nímọ̀ràn wípé kóun lọ gba fọ́ọ̀mù NAPTEP láti fi kọ ìdánwò eléyìí tó lè mú òun náà lọ sílé ẹ̀kọ́ gíga, wípé tí bàbá òun bá ti gbọ́ pé òun wà nílé ẹ̀kọ́ gíga yóò gbà kí òun lè. But bàbá Afusa sọ wípé àwọn ò mọ̀ rí. Bàbá Afusa sọ pé àwọn ò mọ̀ rí. Olórí burúkú ìdí ẹ̀ tún parọ́ wípé àwọn lọ sọ́dọ̀ bàbá Afusa. Wípé bàbá Afusa ló wá yarí wípé Afusa ò lè fẹ́ torí pé kò kàwé. Nígbà tó wá yá ni Afusa wá padà wá fún òun nímọ̀ràn pé kóun lọ ṣe ẹ̀zámù kan kó náà lè fi wọ yunifásitì. Ṣé pé lórí burúkú ni bàbá yìí ẹ wo rọ́ burúkú tó ń pa. Ẹni tó jásí pé òun fẹ́ látòrí orí Facebook lẹ ti pàdé, orí Facebook lẹ ti ń fẹ́ra yín, first time tẹ́ máa meet nìyẹn. That's the first time tẹ́ máa meet. First time tẹ́ máa meet nìyẹn. Wọ́n sọ pé ìwọ lọ sọ́dọ̀ bàbá ẹ̀ wá yarí pé kẹ́ má jọ fẹ́ra yín. Olórí burúkú òpùrọ̀ òfò gọ́ ló máa bá tiẹ̀ jẹ́. Afusọ ó ní ìrònú ọ̀hún òun ló wá sórí òun wípé tí bàbá Afusọ bá lè wá gbọ́ pé ọmọ rẹ̀ ó ti kú sínú yàrá òun, ó ní èyí ló sì mú kóun bọ́ síta tóun sì ń sunkún káàkiri. Ó níbi tóun ti ń sunkún kiri
lòun ti tajú ríbì kan tí wọ́n ti ń ta ọtí líle tóun sì padà rà á tóun mú. Ó ní lẹ́yìn tí òun mu ọtí líle ọ̀hún tán lòun padà lọ wo olólùfẹ́ òun nínú yàrá tóun sì padà yọ àdá àti ọ̀bẹ sí i láti kún wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́mọ dànù pẹ̀lú bí òun ṣe lérò wípé ó wúwo fóun láti gbé, wípé kíkún wẹ́lẹ́wẹ́lẹ́ ní ó rọrùn fóun láti lè da òkú ẹ̀ nù tẹ́nìkan kan ò sì ní mọ̀. Ó ní lẹ́yìn tóun kún tán tóun sì dànù òun sá lọ sí ilé mọ̀lẹ́bí òun. Ó tó wá dé pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ó tẹ òun Abdulrahman Bello. Ó ní kò ṣàìtún wá pàrọwà sí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara wípé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù eléyìí tí wọ́n kó papọ̀ mọ́hùn. Níbi ó tún ṣe sọ níwájú ilé ẹjọ́ wípé àkóbá lásán ni wọ́n mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bí òun ṣe kun ọ̀rẹ́bìnrin òun wẹ́lẹ́wẹ́lẹ́ òun nìkan lòun ṣe é, tó sì pàrọwà sí onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí pé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù tí wọ́n kó papọ̀ mọ́hùn. Ní báyìí náà onídàájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí ni wọ́n wá ti mú ọjọ́ keje oṣù keje fún ìtẹ̀síwájú gbígbọ́ ẹjọ́ ọ̀hún. Bí ìròyìn ọ̀hún bó bá tún ṣe ń lọ, etí yín ò ní di sí níkànnì rédíò Emirates nílùú Ìlọrin. Lórí burúkú Abdulrahman, ó fẹ́ máa wáìn, wọ́n fẹ́ máa mú wa ṣeré. Ọ̀gbẹ́ni, ìwọ náà máa kú ni. Ìwọ náà máa kú. Yes, kúlù nafsi bí nafsi. Ṣẹ̀ríà Islam nìyẹn, ẹ̀mí tó bá pa ẹ̀mí kan kọ́ pọ̀ òun náà. Ìwọ náà máa kú ni. Ó wá sọ wípé nígbà tí wọ́n mọ̀ pé ó kọ̀ déédéé kú ni, wọ́n kọ́ ló pa. Wáì tó gé ọwọ́ rẹ̀ méjèèjì pamọ́, kí ló fẹ́ fi ọwọ́ rẹ̀ ṣe? Ṣé ó fẹ́ fi ṣe oògùn ló fi gé pamọ́ náà? Lórí burúkú ni ẹni. Ó ga o. Justice for Hafsat Lawal. Hafsat Lawal almost to the justice. Yes, that is the fact. Bó fẹ́ bó kọ̀, ẹjọ́ kú ló máa dá fún ẹ, agbára Ọlọ́run. Ẹ má gbàgbé, wọ́n tó bá nídìí àgbo high blood pressure àbí diabetes kàn sí Yahya Gambari o. Tí BP bá ń dẹ̀ láàmú àbí diabetes, tètè kàn sí Yahya Gambari. Àgbo wà tó confirm tó máa cure BP pátápátá, tó dẹ̀ máa cure diabetes pátápátá. Wallahi azim. Tó jẹ́ 100% sure, 100% confirm with no doubting. Kò síbi tí wàá ti rí ọ̀dọ̀ Yahya Gambari náà wàá ti rí o. Ọlá pé mo dẹ̀ jogún bá àgbólé mo ṣe ní lọ́wọ́ o. Yes, kò lè confirm pé mo jogún bá àgbólé kò kí ṣeré. Ṣé máa ń fi ìwé yìí ọyìn? Ṣé máa ń fi ìwé yìí ọyìn? Gbogbo yín náà mọ̀. Ìwé yìí, ìwé onídẹ sí ni o. Ìwé àwọn bàbá yìí àtijọ́ ni o. From A to Z ìwé yìí àgbo ló kún bẹ́ẹ̀ o. Ṣàṣà ni ìran àgbo tó wọ débẹ̀ tó ní bá bó ṣe wòye o. Bàbá yìí sì ní ṣí fún yín sìn. Pálí tó pálí ẹ̀ àgbo ló kún bẹ́ẹ̀. So èmi jogún bá àgbo ń lé ni. Sórí BP tó bá ti ń pẹ́ jù ó máa kọ́sì nǹkan mi. BP ló máa ń fà á kí ẹ̀ ṣe kékeré kó sáré rẹ̀. Tí BP bá ń pẹ́ jù máa result sí stroke fẹ́ lómi. Diabetes ń tí ó máa ń fa igbó àdájì náà. So tètè kàn sí Yahya Gambari kó tó di pé BP ẹ̀ máa lọ result sí kàn mí. Tètè kàn sí Yahya Gambari kó tó di pé diabetes ẹ̀ máa lọ result sí kàn mí. Wallahi azim, àgbo tó ń bẹ́ bí yóò kí ọ rẹ̀ pátápátá. Wallahi permanent cure ní tó ní gbúrú ẹ̀ mọ́ láyé. Láti ṣe fọ́pọ̀lọpọ̀ yẹn tó wọ́n dẹ̀ lóòótọ́ dúpẹ́ fọ́lọ́run. So tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 090 21 97 53 21. That's my WhatsApp number. Bàbá ètè gẹ́tì mi orí WhatsApp àti gẹ́tì mi o 090 21 97 53 21 090 21 97 53 21. Ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin bá kéré jọjọ yẹ lọ. Ọkùnrin tí kò ọmọkùnrin ẹ kéré, ọkùnrin tó wà níbi 35 years going to 40 years. Tí kò ọmọkùnrin wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ọmọdún 5. Débi pé àwọn obìnrin gan rí wọ́n sá. Wallahi azim. Àgbo bẹ́bí tó confirm tó máa jẹ́ kíkọ́ ọmọkùnrin yẹn tí ó jẹ́ kó yọ dáadáa tí sẹ́ẹ̀tì wá fẹ́. Tó bá dẹ̀ ti yọ permanent ni kò dẹ̀ ní any side effect. Wallahi azim. Ọkùnrin mi ó wà ní 35, ó wà ní 40 years. Nǹkan ọmọkùnrin ẹ̀ kò jù báyìí lọ. Wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ọmọdún 10. Àwọn obìnrin gan rí wọ́n sá. Ìwọ́n gojú máa ń tè láti yọ kó ẹ kó fẹ́ tọ́ láyà wọn rẹ̀. Àgbo wọn àbí tó confirm. Wallahi azim. Tó máa jẹ́ kíkọ́ ọmọkùnrin ẹ yọ dáadáa tí sẹ́ẹ̀tì tó bá fẹ́.
bọ́dẹ̀ tí yọ dé size tó bá fẹ́ permanent ni o dẹ̀ ní side effect kọ́kọ́ no any side effect so tètè kàn sí Yahya Gambari ìwọ obìnrin bí o ti pẹ́ nílé ọkọ o wá lóyún àárọ̀ dalẹ́ rí bí a fibroid ló ń dẹ̀ láàmú àbí ẹ̀dà àbí two blockage àgbówó àbí tó confirm wallahi lazim tó kí ọ̀nà yẹn wallahi lazim ṣàṣà ní àgbo tí ọ̀wá débi tó ní bá bó ṣe wò yìí tètè kàn sí Yahya Gambari o mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 09021975321 09021975321 09021975321 tó bá fẹ́ tètè gẹ́tì mi orí WhatsApp àti gẹ́tì mi o àgbo tó máa kí ọ BP pátápátá tó kí ọ diabetes pátápátá tó ní gbúrú ẹ̀mọ́ láyé wallahi lazim tàdé ṣe fáwọn èèyàn tó dẹ̀ lọ́dún pẹ́ fọlọ́run àní nǹkan àjogún bá ní ó yàtọ̀ sí nǹkan tí ń ṣe wọn káàkiri sórí fibroid yẹn tí fibroid bá ń dẹ̀ láàmú kílà kí fibroid yẹn ti yọ bí oyún oṣù mẹ́fà oyún oṣù méje wallahi tàlá tó bá lọ àgbo yìí wà bí fibroid yẹn bí ọmọ tó bá dẹ̀ ti bí ọmọ kò tún ní wù wọ́n láyé wallahi tó tètè kàn sí Yahya Gambari wọ́n kùnrin tí kò ọmọkùnrin ẹ kéré jọjọ yẹ lọ wallahi àgbo tó jẹ́ kí kò ọmọkùnrin ẹ jọ dáadáa dé sáà tó bá fẹ́ tó bá dẹ̀ ti yọ permanent no side effect tètè kàn sí Yahya Gambari o message mi lórí WhatsApp lórí 09021975321 09021975321 09021975321 tó bá ti gẹ̀tì mi orí WhatsApp àti gẹ̀tì mi o ó yá ẹ jẹ́ ká tún nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù Abdulrahman ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí ká máa fi yẹn ṣe àlọ́ ó yá. níbi ìgbẹ́jọ́ ẹ̀sùn ìpààyàn tí wọ́n fi kan Abdulrahman Bello àtàwọn afurasí mẹ́rin míì ṣe ń tẹ̀wájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara lónìí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025 Abdulrahman Bello àtàwọn afurasí ọ̀daràn yòókù farahàn níwájú onídàájọ́ ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara onídàájọ́ Anna Olúṣọlá Àjàyí níbi ìgbẹ́jọ́ tó wáyé lónìí ni wọ́n ti fún àwọn afẹ̀sùnkàn ọ̀hún láàyè láti rojọ́ nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n. nígbà tó ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ tomijé lójú Abdulrahman Bello sọ pé ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tí ń ṣe ọjọ́ eléyìí tí olólùfẹ́ òun Afso Yetunde Lawal ṣe àbẹ̀wò sóhun nílé òun tóun ń gbé ní agbègbè Olúńládé nílùú Ìlọrin. ó ní gbàrà tó dé òun lòun kọ́kọ́ ra búrẹ́dì àti fanta láti fi ṣe lálejò ṣùgbọ́n tó sọ fún òun pé òun ní àìsàn ọgbẹ́ inú ìyún ọ́sà tóun ò sì ní lè jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀. èyí tó sì mú kí òun lọ bá ara ìrẹsì ní gbajúgbajà ilé oúnjẹ kan. ó ní lẹ́yìn tí òun ra oúnjẹ òun dé òun làwọn méjèèjì jọ jẹ táwọn sì tún padà bára àwọn lò pọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì. ó ní ṣùgbọ́n lákòókò tí òun fi ń ní ìbálòpọ̀ pẹ̀lú Afusọ ni òun fura sí pé ó ń ṣe èsúkè eléyìí tí òun sì wò pé àìsàn tó ti sọ pé ó ń ṣe òun tẹ́lẹ̀ òun ló tún dé sí lára. eléyìí tó mú kí òun jáde láti inú yàrá táwọn méjèèjì jọ wà lọ sí pálọ̀ láti lọ wo báàgì rẹ̀ bóyá ó mú ìhélà dání. ó ní ìgbà tóun tú báàgì rẹ̀ tóun ò sì rí ìhélà tóun fi lè dóòlà ẹ̀mí rẹ̀ òun lòun sáré lọ sí ilé ìtajà oògùn òyìnbó kan nítòsí níbi tóun ti padà lọ ra ìhélà tóun fẹ́ lò láti fi dóòlà ẹ̀mí rẹ̀. ó ní ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fóun bí òun ó ṣe darí padà délé lòun bá òkú Afusọ Lawal Yetunde lórí ibùsùn òun. ó ní òkú olólùfẹ́ òun tóun ó rí ló mú kí jìnnìjìnnì bo òun débi pé òun ò mọ nǹkan tó kù láti ṣe mọ́. ó ní èrò àkọ́kọ́ tó kọ́kọ́ wá sóun lórí ni pé òun rántí ọjọ́ táwọn méjèèjì jọ lọ rí bàbá Afusọ eléyìí tí bàbá rẹ̀ sì kọ̀ jálẹ̀ pé òun ò lè gbà kóun fẹ́ Afusọ torí pé òun ò lọ léèwé. ó ní bó ṣe jẹ́ pé Afusọ ti fìgbà kan rí gba òun nímọ̀ràn wípé kóun lọ gba fọ́ọ̀mù NAPTEP láti fi kọ ìdánwò eléyìí tó lè mú òun náà lọ sílé ẹ̀kọ́ gíga wípé tí bàbá òun bá ti gbọ́ pé òun wà nílé ẹ̀kọ́ gíga yóò gbà kí òun lè fẹ́ Afusọ. ó ní ìrònú òun ló wá sórí òun wípé tí bàbá Afusọ bá lè wá gbọ́ pé ọmọ rẹ̀ ó ti kú sínú yàrá òun. ó ní èyí ló sì mú kóun bọ́ síta
tóun sì ń sunkún káàkiri. Ó níbi tóun ti ń sunkún kiri lòun ti tajú rí ibìkan tí wọ́n ti ń ta ọtí líle tóun sì padà rà á tóun mú. Ó ní lẹ́yìn tí òun mu ọtí líle ọ̀hún tán lòun padà lọ wo olólùfẹ́ òun nínú yàrá tóun sì padà yọ àdá àti ọ̀bẹ sí i láti kún wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́mọ dànù pẹ̀lú bí òun ṣe lérò pé ó wúwo fóun láti gbé wípé kíkún wẹ́lẹ́wẹ́lẹ́ ní ó rọrùn fóun láti lè da òkú ẹ̀ nù ẹnìkan kan ò sì ní mọ̀. Ó ní lẹ́yìn tóun kún tán tóun sì dànù lòun sá lọ sí ilé mọ̀lẹ́bí òun tó wá di pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ó tẹ òun Abdulrahman Bello. Ó ní kò ṣàìtún wá pàrọwà sí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara wípé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù eléyìí tí wọ́n kó papọ̀ mọ́hùn. Níbi ó tún ṣe sọ níwájú ilé ẹjọ́ wípé àkóbá lásán ni wọ́n mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bí òun ṣe kun ọ̀rẹ́bìnrin òun wẹ́lẹ́wẹ́lẹ́ òun nìkan lòun ṣe é tó sì pàrọwà sí onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí pé kí wọ́n níbi ìgbẹ́jọ́ ẹ̀sùn ìpààyàn tí wọ́n fi kan Abdulrahman Bello àtàwọn afurasí mẹ́rin míì ṣe ń tẹ̀wájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara lónìí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025. Abdulrahman Bello àtàwọn afurasí ọ̀daràn yòókù farahàn níwájú onídàájọ́ ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara onídàájọ́ Anna Olúṣọlá Àjàyí. Níbi ìgbẹ́jọ́ tó wáyé lónìí ni wọ́n ti fún àwọn afẹ̀sùnkàn ọ̀hún láàyè láti rojọ́ nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n. Nígbà tó ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ tomijé lójú, Abdulrahman Bello sọ pé ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tí ń ṣe ọjọ́ eléyìí tí olólùfẹ́ òun Afsọ Yétúndé Lawal ṣe àbẹ̀wò sóhun nílé òun tóun gbé ní agbègbè Olúńládé nílùú Ìlọrin. Ó ní gbàrà tó dé òun lòun kọ́kọ́ ra búrẹ́dì àti fanta láti fi ṣe lálejò ṣùgbọ́n tó sọ fún òun pé òun ní àìsàn ọgbẹ́ inú ìyún ọ́sà tóun ò sì ní lè jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀. Èyí tó sì mú kí òun lọ bá ara ìrẹsì ní gbajúgbajà ilé oúnjẹ kan. Ó ní lẹ́yìn tí òun ra oúnjẹ òun dé òun làwọn méjèèjì jọ jẹ táwọn sì tún padà bára àwọn lò pọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì. Ó ní ṣùgbọ́n lápò tí òun fi ní ìbálòpọ̀ pẹ̀lú Afusọ ni òun fura pé ó ń ṣe èsúkè eléyìí tí òun sì wò pé àìsàn tó ti sọ pé ó ń ṣe òun tẹ́lẹ̀ ọ̀hún. ṣe rí pé olórí burúkú lọmọ Ràmọ́nì yìí ó dún ọmọ ọlọ́mọ ń dòkúdò ó tún pa ó dún ọmọ ọlọ́mọ ó dẹ̀ tún pa ewu wà burúkú ó dún ọmọ ọlọ́mọ ó dẹ̀ tún pa. Ó wá ń sọ wípé ìgbà tóun lọ ra èélà tóun dé lòun ò rí mọ́ kò ní da fún ẹ ò ní kúre ayé ẹ̀ máa bàjẹ́ ni ẹjọ́ kú ló máa dá fún wọn náà oníròǹfò. Ìgbà tó mọ̀ wípé ìwọ kọ́ ló pa wáì tó gé ọwọ́ rẹ̀ pamọ́ wáì tó gé ọwọ́ rẹ̀ pamọ́ aláyé bàjẹ́. Òun ló tún dé sí lára eléyìí tó mú kí òun jáde láti inú yàrá táwọn méjèèjì jọ wà lọ sí pálọ̀ láti lọ wo báàgì rẹ̀ bóyá ó mú ìhélà dání. Ó ní ìgbà tóun tú báàgì rẹ̀ tóun ò sì rí ìhélà tóun fi lè dóòlà ẹ̀mí rẹ̀ òun lòun sáré lọ sí ilé ìtajà oògùn òyìnbó kan nítòsí níbi tóun ti padà lọ ra ìhélà tóun fẹ́ lò láti fi dóòlà ẹ̀mí rẹ̀. Ó ní ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fóun bí òun ó ṣe darí padà délé lòun bá òkú Afusọ Lawal Yétúndé lórí ibùsùn òun. Ó ní òkú olólùfẹ́ òun tóun ó rí ló mú kí jìnnìjìnnì bo òun débi pé òun ò mọ nǹkan tó kù láti ṣe mọ́. Ó ní èrò àkọ́kọ́ tó kọ́kọ́ wá sóun lórí ni pé òun rántí ọjọ́ táwọn méjèèjì jọ lọ rí bàbá Afusọ eléyìí tí bàbá rẹ̀ sì kọ̀ jálẹ̀ pé òun ò lè gbà kóun fẹ́ Afusọ torí pé òun ò lọ léèwé. Ó ní bó ṣe jẹ́ pé Afusọ ti fìgbà kan rí gba òun nímọ̀ràn wípé kóun lọ gba fọ́ọ̀mù NAPTEP láti fi kọ ìdánwò eléyìí tó lè mú òun náà lọ sílé ẹ̀kọ́ gíga wípé tí bàbá òun bá ti gbọ́ pé òun wà nílé ẹ̀kọ́ gíga yóò gbà kí òun lè fẹ́ Afusọ. Ó ní ìrònú òun ló wá sórí òun wípé tí bàbá Afusọ bá lè wá gbọ́ pé ọmọ rẹ̀ ó ti kú sínú yàrá òun. Ó ní èyí ló sì mú kóun bọ́ síta tóun sì ń sunkún káàkiri. Ó níbi tóun ti ń sunkún kiri lòun ti tajú rí ibìkan tí wọ́n ti ń ta ọtí líle tóun sì padà rà á tóun mú. Ó ní lẹ́yìn tí òun mu ọtí líle ọ̀hún tán lòun padà lọ wo olólùfẹ́ òun nínú yàrá tóun sì padà yọ àdá àti ọ̀bẹ sí i láti kún wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́mọ dànù pẹ̀lú bí òun ṣe lérò pé ó wúwo fóun láti gbé
wípé kíkún wẹ́lẹ́wẹ́lẹ́ ní ó rọrùn fóun láti lè da òkú ẹ̀ nù ẹnìkan kan ò sì ní mọ̀. Ó ní lẹ́yìn tóun kún tán tóun sì dánù òun sá lọ sí ilé mọ̀lẹ́bí òun. Ó tó wá dé pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ó tẹ òun Abdulrahman Bello. Ó ní kò ṣàìtún wá pàrọwà sí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kwara wípé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù eléyìí tí wọ́n kó papọ̀ mọ́hùn. Níbi ó tún ṣe sọ níwájú ilé ẹjọ́ wípé àkóbá lásán ni wọ́n mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bí òun ṣe kun ọ̀rẹ́bìnrin òun wẹ́lẹ́wẹ́lẹ́ òun nìkan lòun ṣe é, tó sì pàrọwà sí onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí pé kí wọ́n bojú àánú wo àwọn mẹ́rin yòókù tí wọ́n kó papọ̀ mọ́hùn. Ní báyìí náà onídàájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún arábìnrin Anna Olúṣọlá Àjàyí ni wọ́n wá ti mú ọjọ́ keje oṣù keje fún ìtẹ̀síwájú gbígbọ́ ẹjọ́ ọ̀hún. Bí ìròyìn ọ̀hún. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí àbẹ́ẹ̀rí pé kan ti fojú mímu hàn báyìí bó o ní kí lẹ́yìn rí sí gbogbo rògbòdìyàn tó sọ̀rọ̀ àǹdí ọ̀rọ̀ Abdulrahman àti ọ̀rọ̀ Afusai àbẹ́ẹ̀rí pé ó ní agbára díẹ̀ Ọlọ́run nìkan ní ó jẹ́ kí justice prevail justice for Afusa o Ọlọ́run nìkan náà fún Afusa justice níbi tọ́rọ̀ yìí tó dé dúró báyìí. Ẹ bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ máa bá mi bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtààrà àwa nírin jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́mọ̀ aláǹfààní láti gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.